ṣe kókó, ìwà ṣe pàtàkì. Ìwà ni èso tó ń fi ènìyàn hàn. Pétérù kejì 1:5. Àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo, ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere. Ìwà ni èso tó ń fi ènìyàn hàn. Ìwà ṣe kókó, ìwà ṣe pàtàkì. Ìwà rere ó máa ń gbéyàn ga. Ìwà rere ó máa ń mú kí olóore súnmọ́ èèyàn. Ìwà rere ó máa ń gbéyàn súnmọ́ olóore. Ìwà burúkú ló ń ba ayé ènìyàn jẹ́, nítorí pé ìwà jẹ́ èso tó ń fi ènìyàn hàn. Yá wo ọ̀rọ̀ Ọlọ́run. Éfésù orí 5 ẹsẹ̀ 3. Ṣùgbọ́n àgbèrè àti ìwà èérí tàbí ojú kòkòrò ká má tilẹ̀ dárúkọ rẹ̀ láàrin yín mọ́, bí ó ti yẹ àwọn ènìyàn mímọ́. Ìwà àgbèrè jẹ́ èso tó ń fi ènìyàn hàn, tó sì ń gbéyàn ṣubú. Kí là ń pè ní àgbèrè? Kí là ń pè ní ìwà àgbèrè? Kéèyàn má tí ì níyàwó kó ti máa tọ́ ìbálòpọ̀ wò. Ìwà àgbèrè jẹ́ èso tó ń fi ènìyàn hàn, tó sì ń gbé èèyàn ṣubú. Ó ní àti ìwà èérí. Kí ni ìwà èérí? Ìwà èérí ni bàbá tí ń bá ọmọ ẹ̀ dàpọ̀. Ìwà èérí ni èso tó ń fi ènìyàn hàn ni, tó ń gbéyàn ṣubú. Ọkùnrin tí ń bọ́kùnrin dàpọ̀, ìwà èérí ni èso tó ń fi èèyàn hàn ni, tó sì ń gbéyàn ṣubú. Kókó ọ̀rọ̀ tó ń gbọ́ yìí ni ìwà ni èso tó ń fi ènìyàn hàn. Gbọ́, tàbí ìwà ojú kòkòrò. Kí là ń pè lójú kòkòrò? Kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tí Ọlọ́run ṣe fún yàn. Kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí iṣẹ́ tí èèyàn ń ṣe. Kéèyàn má nàgà wo nǹkan tẹlòmíì. Kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tọ́lọ́run dá fún. Òun là ń pè ní ojú kòkòrò. Ìwà ojú kòkòrò, èso tó ń fi ènìyàn hàn ni, tó sì ń gbéyàn ṣubú. Ìwà irọ́ pípa, èso tó ń fi èèyàn hàn ni, tó sì ń gbéyàn ṣubú. Ìwà olè jíjà, èso tó ń fi ènìyàn hàn ni, tó sì ń gbéyàn ṣubú. Ìwà agídí, èso tó ń fi ènìyàn hàn ni, tó sì ń gbéyàn ṣubú. Ìwà ìgbéraga, èso tó ń fi èèyàn hàn ni, tó sì ń gbéyàn ṣubú. Ìwà ìwọ̀kuwọ̀, èso tó ń fi èèyàn hàn ni, tó sì ń gbé èèyàn ṣubú. Ìwà jẹ́ èso tó ń fi ènìyàn hàn. Tó o bá níwà rere, ayé ò lè dáa. Tó o bá níwà rere, ìyà máa jẹ́. Ìwà máa ń wá èèyàn sẹ́yìn. Ìwà sì máa ń wá èèyàn wọnú ògo. Ìwà ìkanra, èso tó ń fi èèyàn hàn ni, ó sì ń ba ayé èèyàn jẹ́. Ìwà ìjà, èso tó ń fi èèyàn hàn ni, ó sì ń ba ayé èèyàn jẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run fi hàn pé ká máa fi ìwà rere kún ìgbàgbọ́, ká sì máa fi ìmọ̀ kún ìwà rere. Láì níwà, o lè máa lọ church, ayé á máa ṣubú. Láì níwà, o lè máa gbàdúrà, ayé á máa ṣubú. Ìwà ṣe kókó, ìwà ṣe pàtàkì. Ìwọ tó fẹ́ kí ìwà wà ẹ́ lọ bí tó ga, fàyè ẹ̀ fún Jésù lónìí, kí wọ́n náà bẹ̀ sí hu ìwà rere. Éfésù orí 5 ẹsẹ̀ 4, ó ní ìbá ṣe ìwà ọ̀bùn. Ìwà ọ̀bùn wà nípa tara, ó sì wà nípa tẹ̀mí. Ìwọ ìyàwó ilé tó níwà ọ̀bùn. Ìwà ọ̀bùn jẹ́
èso tó ń fi èèyàn hàn tó sì máa ń léèyàn kó ní ọkọ. Àìmọ̀ ìyàwó ilé tí ọkọ ti lé lọ nítorí ìwà ọ̀bùn. Ìwọ ìyàwó ilé tó lè túnra ṣe ó ti níwà ọ̀bùn. Ìwọ ìyàwó ilé tó lè túnlé ṣe ó ti níwà ọ̀bùn. Ìwọ ìyàwó ilé tó jẹ́ pé irun gan ti dípẹ́ta mọ́ ẹ lórí ó ti níwà ọ̀bùn. Ìwọ ìyàwó ilé tó lè fọṣọ ọmọ lásìkò ó ti níwà ọ̀bùn. Ìwọ ìyàwó ilé tó ń dáná níbi ìdọ̀tí ó ti níwà ọ̀bùn. Ìwọ ìyàwó ilé tó lè tún bí iṣẹ́ ẹ ṣe, àwọn ibi tó ti ń tajà gbogbo ẹ̀ ló dọ̀tí. Àwọn ìwà ọ̀bùn tó níyẹn ó ti lé oníbàárà lọ. Ìwọ náà gbọ́, ìbá ṣe ìwà ọ̀bùn, Ọlọ́run gbọ́ ò fẹ́ràn ọ̀bùn. Ọmọ Ọlọ́run gbọ́dọ̀ máa mọ́. Ìwọ pásítọ̀ tó níwà ọ̀bùn, èso tó ń fìyàn hàn tó ń gbéyàn ṣubú ni. Ronú kó pìwàdà kí wọ́n náà bẹ̀rẹ̀ sí gbégbé ayé tó dáa, kó bẹ̀rẹ̀ sí ìwà tó dáa. Ìwọ ọ̀bùn náà ò dá ọ nípa tara o, ìwọ ọ̀bùn ò dá nípa tara o, nípa tẹ̀mí náà. Tó bá jẹ́ oníwà ọ̀bùn, oníwà ọ̀bùn pa tẹ̀mí gbàdúrà, oníwà ọ̀bùn pa tẹ̀mí ka bíbélì. Ọlọ́run kò fẹ́ràn oníwà ọ̀bùn. Ọlọ́run kò fẹ́ ká wà ní mímọ́, fẹ́ ká wà ní mímọ́. Gbọ́ o, ìbá ṣe ìwà ọ̀bùn. Ìwà ọ̀bùn jẹ́ èso tó ń fi èèyàn hàn tó sì ń ba àyàn jẹ́, àti ìsọ̀rọ̀ wèrè. Ìsọ̀rọ̀ wèrè, sórí ọ̀rọ̀ wèrè, èso tó ń fi èèyàn hàn ni tó sì ń ba àyàn jẹ́. Ìwọ tó ń sọ̀rọ̀ wèrè lórí social media torí owó, èso burúkú ni o. Èso burúkú ló ń gbìn sínú ayé. Ìwà burúkú ni ìsọ̀rọ̀ wèrè, ó máa ń ba ayé èèyàn jẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run gan kì wá lọ pé a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ wèrè. Ìwọ tó yẹ pé torí owó, torí àti náwó, torí àti nókìkí, torí àti ní star, torí àti nógo, ọ̀rọ̀ wèrè ló ń kó sọ lórí social media. Nǹkan burúkú ni lọ jáwọ́. Ọlọ́run fi yé wa pé nípa ọ̀rọ̀ wa lọ́jọ́ ìdájọ́ la ó fi dá wa láre. Nípa ọ̀rọ̀ wa la ó fi dá wa lẹ́bi. Gbogbo ọ̀rọ̀ tá à ń sọ pátá ó níbi tó ń wọ̀, ó nínú pọ́ọ̀sì tó ń wọ̀. Tó bá di ọjọ́ ìdájọ́, gbogbo ọ̀rọ̀ yẹn pátá la máa padà gbọ́. Nítorí pé nípa ọ̀rọ̀ ẹnu wa la ó fi dá wa lẹ́jọ́. Nípa ọ̀rọ̀ ẹnu wa la ó fi dá wa láre. Gbọ́, àti ìsọ̀rọ̀ wèrè, mo ń sọ fún ẹ pé ìwà ni èso tó ń fi èèyàn hàn. Ìwọ tó yẹ pé yẹ̀yẹ́ ló máa ń ṣe káàkiri, wọ́n ti mí ládùúgbò, o lè kọjú mọ́ṣẹ́ gan, ibi iṣẹ́ gan, bó débi iṣẹ́ gan, yẹ̀yẹ́, o lè ṣoríire o. Tó bá jẹ́ tí ń sọ̀rọ̀ wèrè, o lè ṣoríire. Ronú kó pìwàdà o. Gbọ́, tàbí ìṣẹ̀fẹ̀, ìwà kan nìyẹn náà. Kó máa ṣẹ̀fẹ̀, kó máa pààyàn lẹ́rìn-ín. Gbọ́, ó ní tàbí ìṣẹ̀fẹ̀ àwọn ohun tí kò tọ́. Ìwà burúkú ni. Kó máa kàn sọ̀rọ̀, wá kàn lè máa sọ̀rọ̀ ṣáà gbọ́dọ̀ máa kóra wa níjànú. Kò máa ń sọ̀rọ̀ ẹni wá máa ṣe yẹ̀yẹ́, wá máa fi èpè ṣe ṣẹ̀fẹ̀, wá máa fi ọ̀rọ̀ tí ò yẹ ṣẹ̀fẹ̀. Nǹkan burúkú ni. Ìwà jẹ́ èso tó ń fi hàn. Àwọn èèyàn pàtàkì ń ṣe yẹ̀yẹ́. Àwọn èèyàn pàtàkì wọn kì í ṣàwàdà kiri. Àwọn ọmọ ológo, o ò lè bá ọmọ ológo torí ẹ̀ pé níbi àwọn ọ̀rọ̀ burúkú, níbi àwọn ọ̀rọ̀ tí kò bá ìfẹ́ Ọlọ́run gbọ́, tàbí ìṣẹ̀fẹ̀ àwọn tí kò tọ́. Ṣùgbọ́n ẹ kúkú máa dúpẹ́. Èyí tó fi ń sọ̀rọ̀ kọ́rọ̀ yẹn, má fi gbàdúrà, má fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run káyé ẹ lè máa dáa sí. Ìwà ni èso tó ń fi ènìyàn hàn. Ìwà ló máa gbé ọ̀pọ̀lọpọ̀ lọ sọ́run àpáàdì. Ìwà ń gbéyàn lọ́run àpáàdì o. Tó bá jẹ́ ẹlẹ́sìn tó nígbàlà, tó níwà, ọ̀run àpáàdì ló ń lọ o. Gbólé yìí kí n fi parí ẹ̀. Éfésù orí 5 ẹsẹ̀ 5. Ó ní nítorí ẹ̀yin mọ̀ èyí dájú pé kò sí panṣágà, gbọ́, tàbí aláìmọ́ ènìyàn, tàbí olójú kòkòrò tí ń ṣe olùbọ̀rìṣà tí ò ní nìkan ní ìjọba Kristi àti ti Ọlọ́run. Ibi yìí ń sọ fún wa pé oníwà panṣágà kò ní jogún ìjọba Ọlọ́run. Kí ni panṣágà? O ti níyàwó lé, ó ń gúnyàwó ẹlòmíì, o ti níwà panṣágà. O ti nọ́kọ tiẹ̀, ọ̀kọ̀lọ́kọ tó ń gùn ẹ́, o ti níwà panṣágà. Ìwà jẹ́ èso tó ń fi èèyàn hàn tó sì ń gbé èèyàn ṣubú, tàbí o tún wá ń ṣe panṣágà tó òrìṣà lẹ́yìn.
tàbí o ń ṣe panṣágà tọ ẹ̀sìn lẹ́yìn, ò ní dé ìjọba Ọlọ́run. Tàbí aláìmọ́ ènìyàn, gbọ́ o, tàbí olójú kòkòrò, tàbí abọ̀rìṣà kì yóò ní nìkan nínú ìjọba Kristi. Ìwà a máa gbéyàn lọ sọ́run àpáàdì o. Ìwà a sì máa gbéyàn lọ sí ìjọba Ọlọ́run. Ìwà ni èso tó ń fi ènìyàn hàn. Láì di ẹni ìgbàlà, láì di àtúnbí, láì fàyè gba ọ̀rọ̀ Ọlọ́run, o lè ní ẹ̀mí ìwà rere. Ẹ̀mí mímọ́ ló máa ń ràn yàn lọ́wọ́ láti gbé ìgbé ayé ìwà rere. Oore ọ̀fẹ́ láti fayé fún Jésù, láti gba ẹ̀mí mímọ́, láti máa gbé ìgbé ayé ìwà rere lórúkọ Jésù wàá rí gbà o.